alihi wa sahbihi wa sallam. Lórí ọ̀rọ̀ tí ń lọ lórí ọ̀rọ̀ bandit, àwọn terrorist, ọ̀rọ̀ awuyewuye, irọ́ tọ́pọ̀, òótọ́ kéke. A ní mọ̀nà tàfẹ́ fún àwọn èèyàn kan tí wọ́n ń dá sọ̀rọ̀ tí wọ́n sì gbajúmọ̀ níbẹ̀. Lórí ọ̀rọ̀ mi, wọn náà ní wípé mo nígbàgbọ́ wípé táwọn èèyàn bá gbọ́ ayé o, bẹ́ẹ̀ sì gbọ́ ayé, ẹ̀sà gbé ìtàfẹ́ sọ OPC, Sunday Igboho, oríṣiríṣi àwọn èèyàn kan tí wọ́n ń jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀, wọn kálukú ń sọ lẹ́nu wọn wípé àwọn náà fara mọ́ bandit, àwọn sì ń fẹ́ solution, wọn wá fẹ́ fún yín náà especially olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ ẹnu ẹja máa sọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọ́n ní Sunday Igboho ní hatred ẹ̀sìn, wọ́n dẹ̀ kíyèsí, wọ́n máa ń avoid. Ṣùgbọ́n àwọn nǹkan tó bá lè kó bá wa ò ní dání bóyá ó ń sọ àbò ń ṣe. Olóyè Sunday Igboho èèyàn rí lọ́dọ̀ ẹ̀ pé ìfẹ́ Yorùbá èèyàn rí inú ọ̀rọ̀ tí ń sọ, ṣùgbọ́n kó ṣọ́ra fásitì, kó sì ṣọ́ra fáwọn tí wọ́n ti yàn. Tí wọ́n bá níwẹ̀ léèyàn tí mo lè sọ fún mi, mo sọ yìí. Sunday Igboho nítorí pé òun sọ ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pọ̀mọ́ táwa náà láìkí pé kọ́lọ́n bá ní mú bandit, kọ́lọ́n wọn pa wọ́n rẹ́, kọ́ mọ́ gbúrò wọn mọ́. Gbogbo ẹni tí bá ń kó wọn lọ́wọ́ pátá Ọlọ́run pa wọ́n rẹ́ papọ̀. Wọ́n ti ìṣòro tó nílá iná ni wọ́n jẹ́ fúnra ní everywhere Nàìjíríà. Mo fẹ́ pe Sunday Igboho sí àkíyèsí mẹ́rin. Number one, ẹ kẹ́kọ̀ọ́ lára mistake tó OPC ṣe. OPC ti gbọ́n o. Ibà bá ní Ààrẹ Ọ̀nà Kakanfò fáwọn tí wọ́n bá gbàgbọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Torí pé Ààrẹ Ọ̀nà Kakanfò yìí náà sọ̀rọ̀ nípa báwo ni ilẹ̀ Yorùbá ṣe ń là lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí lọ́jọ́ mo máa wò. Ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀làjú ju Sunday Igboho lọ, kìí ṣe ìbú. Ó ti gbọ́n toró ti ṣe rí nígbà tí wọ́n ṣe mistake. Ó wá dáa kí èèyàn kẹ́kọ̀ọ́ mistake tí OPC ṣe lánàá kẹ́ ẹ mọ́ repeat ẹ̀ lónìí. Sunday Igboho, ẹnikẹ́ni tí bá ń ṣe security Nàìjíríà tó ní kò sí òun ò ní fi tọlọ́pàá sí, òun máa gbáwájú wọn ni àbọ̀ òun fojú neglect wọn, òun tọ̀ ó ń ṣèfòrò lásán ni o. Ọlọ́pàá níjọba mọ̀, kódà náà gbọ́ ìlú ọlọ́pàá gbogbo wa pátá láì ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin ẹ̀sìn kankan. Ọlọ́pàá yìí ṣe gbé anybody. Wọ́n lè ní mistake kọ́lọ̀ wọn tó wọn ṣe ń bẹ̀. Wọ́n lè ní àwọn nǹkan kùdìẹ̀kùdìẹ̀, òṣìṣẹ́dá tó ló ń dá tí ò ní o, àmọ́ pé wọ́n sákìí ẹ̀ náà ni. Ṣùgbọ́n nínú àwọn nǹkan tó bá ti jẹ́ mọ́ nǹkan public báyìí, èèyàn máa ń pè lẹ́yìn ọlọ́pàá, DSS àti gbogbo àwọn ẹ̀ka àjọba tí wọ́n bá rí ṣètò ààbò, especially èyí gbé ọwọ́ ju ìjọba lọ. Tọ́lá gbogbo sọ ẹ̀yìn, ẹ máa sọ àṣà yìí, ẹ máa kíyèsí òfin orílẹ̀-èdè wa, òfin ìjọba, ẹ kíyèsí bí iṣẹ́ ìjọba, òfin onímọ̀ràn ni o. Gbogbo àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ lẹ́nu mẹ́ta yìí, àwọn àṣìṣe wa ń bẹ táyà bá pè yín sí ẹgbọ́n ẹ má jẹ́ nìkan ó tì yín o, ẹ̀yin náà lọ́mọ ẹ ní aya o, kí n retí dáadáa yín àti ìṣẹ̀lẹ̀ yín lórí pẹ̀lú àlàáfíà. Ìjọba múnimóògùn ni ogun ọ̀ràn ìjọba o, ìpè àwọn aráàlú gan sọ́ràn ìjọba ni, ọlọ́nkọ́ ṣàánú wa. So nípa bẹ́ẹ̀ ìmọ̀ràn tí wọ́n fún olóyè Sunday Igboho OPC, ìmọ̀ràn tí ń fẹ́ yín náà nù, ẹ má gbàgbé ẹ̀kọ́ tẹ́ ti kọ́ lára kí ẹ má gbé ọwọ́ kọjá ibi tí ìjọba wa ṣe kíni tó bá fẹ́. Ẹ̀yin ìyẹn wa tẹ̀ ń gbọ́ wa kí ẹ ṣe tójú o, kí ẹ ṣe tójú, ẹ má jà máa fọ́ gùn níta lè ṣe káwọn máa sọ, kò sí ẹni kankan ní gbogbo ẹni tí ẹni tí wọ́n sọ tó torí àti lọ́ba bandit tí ìjọba ọba mọ̀ sí. Ìjọba gan lọ wọ́n pa sọ́jà, ẹrù bí ń tẹ́ gbé lọ́nà gbé lọ́ni, ẹrù bí àwọn ẹbí tiyín, ẹ̀yin tó lọ sùn tí ìyàwó tiyín kìí ṣe inú gbólẹ̀ yìí gbé, ẹ̀mí ìlú hòtẹ́ẹ̀lì inú yín,
àmọ́ fúnra ìjọba náà train ọlọ́pàá, ó train DSS, ó train sọ́jà, kódà bó ṣe wà wọn ní àwọn abádẹ́tì ẹ̀ àwọn ètò burúkú ni wọ́n tẹ́ ń gbé jagamu lọ́wọ́, ó dá mi lójú pé sọ́jà nìkan ló lè fi kíni ló lè handle wọn, torí mélòó ni weapon ti bẹ lọ́wọ́ DSS, wọ́n lè train wọn fún intelligence lóòótọ́, bẹ̀ẹ̀ táwọn tó ní gbogbo weapon lọ́wọ́ tó capture àwọn èyí iná nìyẹn. So nípa bẹ́ẹ̀ anybody ní wa tá à ń janu ẹ méjì àjanu mọ́ ẹ jẹ́ sọ́dọ̀ láyé báyé láyé tá a wà yìí o ń tágbára oògùn ọ̀pá náà nìyẹn o, agbára kan tọ́ka oògùn kan ní agbára Ọlọ́run fàhálù lè máa yùrí ìrùsì ni wọ́n máa tàṣà wúna ilá àyàṣà Allahu Rabbul Alamin tó bá ti di bí nǹkan Ọlọ́run tó bá fẹ́ kọ́ ṣẹlẹ̀ yóò sì kíni yóò ṣẹlẹ̀. ebi làbárí ìdí ọ̀dọ̀ wa pé ìjọba sì ń gbìyànjú, àwọn ìgbìyànjú kan ń lọ láti yọ àwọn ọmọ yìí, wọn nígbà tí sọ fún wa àmọ́ olófòfó láàrin wa àmì tí wọ́n borí íńtánẹ́ẹ̀tì tí wọ́n mọ̀ sọ́tàn àti wọ́n mọ̀ wọ́ọ̀tẹ̀, wọn nígbà tí sọ gbèsè wọn kẹ́ni àwọn sọ pé wọ́n fáwọn ní yọ̀ǹda wọ́n bá wọn tí wọ́n fún wọn yọ̀ǹda ọba fọ́ọ̀mù wọn tẹ́lẹ̀ ní àbọ̀jẹ́ ara ìjọba tẹ́lẹ̀ ọlọ́pàá ní wọ́n tẹ́lẹ̀ ní àbí DSS àbí sọ́jà tó fi ní kò fún ọ ní yọ̀ǹda, wọ́n sì fún ọ ní yọ̀ǹda kí ló mú fi yin gọ́ọ̀mẹ̀ntì lórí gọ́ọ̀mẹ̀ntì ìjọba dàrú kí ló ní àwọn tìwájú. ṣé ẹlẹ́kejì ẹ̀yin aráàlú wa ẹláìkì ẹ̀tàn jẹ́ pọ̀ ẹláìkì ẹwọ́ báwọn ọlọ́pàá ti bọ́ sí ìta ní local government tí Ìgbòho wà tí ìlú Ìgbòho wà lábẹ́ rẹ̀ chairman local government ó dìran information tí ẹ̀ gbé mọ́ Sunday Ìgbòho àbí òun náà ní gbé káàkiri commissioner police látọ̀dọ̀ àwọn ọlọ́pàá wọ́n dìran táwọn ẹ̀ bá sọ pé báyìí ni ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ọmọ tí wọ́n jí gbé ní area yẹn ẹ gbà pé òdúró ọ̀rọ̀ ni wọ́n bá yín sọ torí pé kò sí tí wọ́n fi hàn sí abáwá mu àwọn àmọ́ parọ́ fúnra wa láìkí kájọ parọ́ fúnra wa káà náà gbọ́rọ́ kátàrọ́ká bọ́láyà lónìí ẹ̀mí kíní mọ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ state ẹni sẹ́yìn mọ̀ sí báwo possible bóòlù fẹ́ mọ̀ sí kí láfàá tó fẹ́ jẹ níbi kókó àwọn ọmọ pamọ́ ta ló fẹ́ fi bájà àwọn ilé ìkan tó ní Bọ́lá Ahmed Tinubu mọ̀ sí Bọ́lá Ahmed Tinubu kí ló fẹ́ sí kí ló fẹ́ sí àdánwẹ̀wò sí ìlú bàbá ìlú òsì dánwẹ̀wò ẹlòmíì ẹbí ọlọ́sẹ̀sẹ̀ gbàlẹ́ mu yọ́sẹ̀ tẹ́ yín lẹ́yìn kan tó pé ẹ̀láwà mùsùlùmí àwọn làwà bíi àìdè ilé ìtì ń pọ̀ ju gbogbo ẹni tẹ́ ń wà lórí ìntánẹ̀tì tẹ́ máa sọ̀rọ̀ fáwọn tí wọ́n ń jáde wá tá máa sọ̀rọ̀ ẹlòmíì janu gbẹ́sẹ̀ janu ẹlòmíì ó ti táwọn innocent tá à ń tú jẹ táàkàn borí wọn jẹ táàkàn fi rọ́bà ọpọlọ wọn jẹ gọ́ọ̀mẹ̀ntì kan tó bá ní kíyèsí àwọn tó ń fi rọ́bà tàpántà bọ̀ ọpọlọ àwọn èèyàn jẹ ẹ má bá ní invite wọn kẹ́mọ̀ bí ẹni kìnìún rí ẹ sá invite òkú gbẹ kan tó parọ́ pé àwọn bandits ti wọ area kan nìbàdàn níbi àwọn ọlọ́pàá lọ rí mú àwọn ọlọ́pàá sì dìnnà rẹ̀ òun náà sì jẹ́wọ́ pé nǹkan fẹ́ fi jẹ́ kí òun náà followers ni. ẹ wo àwọn alápàtà àwọn ṣòwòṣòwò wọ́n ti tọwọ́ bọ ọ̀rọ̀ tí ń lọ o àwọn atúnijẹ àwọn 419 àwọn míì fẹ́ lu tí ń lọ yìí wọ́n fẹ́ fi káàsì owó àwọn míì follower orí íńtánẹ́ẹ̀tì náà ti gẹ́nẹ̀ àwọn míì wọ́n kà fi ń ṣeré àwọn míì wọ́n fẹ́ fi bá ọ̀tá wọn jà ẹ dákun gbogbo èèyàn yìí ṣé ẹ̀ ní ń sinmi bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí ní òṣùtọ́ ọba a ti sọ fún yín gbàtẹ́ gbé máa wà pé fúnra yé ni ọmọ tí ò ní pẹ́ àníkò ní pósù kan gbogbo yín tẹ̀lé àdìtẹ̀ fẹ́ máa lọ́ọ̀ tí ò ṣe mọ́ Islam ojú ìyẹn ọjọ́ ti já báyìí àfi tẹ́ bá tara yín jẹ lóko àtẹ́tẹ́ ń bẹ lábọ́ọ̀lù tẹ́ jà fatafata ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ní àárín tíkẹ́ẹ̀dì ni káwá fọlọ́pàá mú yín ká gbé yín lọ́kọ̀tù gbogbo tẹ́ wípátá láti rékọ́ọ̀dù láti sèvẹ̀ wà á rújọ orújọ tí a bá tó gbọ́ tẹ́lẹ̀ bá tó parọ́ tí ò ṣe mọ́ wa àbọ̀ pámọ́ àlàáfíà aráàlú á gbìyànjú ìtọ́ ipá directly lá gbé ọ̀rọ̀ sílẹ̀ ẹjọ́ àbáṣepọ̀ káwọn máa kan handle ẹ má ba orí àwọn èèyàn wa jẹ́ mọ́ dáhùn láàmú wọ́n ti bá ní túndé bí o ìkejì tí mo fẹ́ fún ẹ̀yìn OPC àti Sunday Igboho àtàwọn ẹgbẹgbẹgbẹgbẹ tó ń dìde lórí ọ̀rọ̀ yìí ẹ dákun àbá Fúlàní jà o a sì bá Haúsá jà o àbá Yíbò jà o bá a sì bá Yorùbá náà jà gbogbo àwọn ẹ̀yà yìí ni kọ́lọ́ ń fi àlàáfíà sílé ayé wọn a fẹ́ ogun pẹ̀lú ẹ̀yà kankan àjẹjẹ ilé àníyàwó níta bá ṣe fún èèyàn nílẹ̀ Yorùbá ń bì ọmọ Yorùbá tó náà bá ń bẹ nílùú àwọn tìbí náà wọ́n ṣe bẹ́ẹ̀ fún un àwọn ìjàjẹ ilé àníyàwó àti nígbà tẹ́lẹ̀ kankan kó kọ́ọ̀sì ìjà ilé àníyàwó OPC Sunday Igboho ẹ̀gbọ́n ẹ̀tọ́ gbọ́ dáadáa gbogbo tẹ́lẹ̀ máa rí ìdí gàfúlà ní ẹ lọ stop ẹ ọlọ́pàá ìjọba ẹ stop ẹ yóò bí tí ọ̀dà ìwọ tó ọmọ yìí pé ọ̀fẹ́ bá dé tìjà ìbá kó nídìí àti gbàyọ̀ǹda ìjọba òde sọ pé o ti capture wọn o ti kún wọn dé mo ti sọ fún yọ̀nà tẹ́lẹ̀ gbà ẹ̀dà fẹ́ẹ́ rí wúwà fẹ́ẹ́ tẹ̀ ní ogun wa ẹ̀dà fẹ́ẹ́ tẹ bọ́sà ni wọn láti bọ́sà ni wọn àtàwọn ọmọ o àtàwọn bandits o àtẹ́bíbọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ gbogbo lóhun ẹ sọ fún àwọn ọmọ lẹ́yìn pé ẹ̀sùn láti wá sọ̀kan ẹ̀kọ́ gbogbo wọn ẹ tún fẹ́ gbé wọn papọ̀ ẹgbẹ́ wọn sáàrin ìlú láti wá gbé wọn dé àárín ìlú o ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá jí wọn nígbà tó ọlọ́pàá bá ti sọ̀ láǹdì tí àwọn ọlọ́pàá gbé wọn lọ́wọ́ ẹ ti gbà wọn lọ́wọ́ gbogbo wọn ẹ wá ṣe àjí wọn ogun náà nìkẹ́ fi jí wọn tí ẹ bọ́ ibà yẹn bí ẹni àfọ̀sẹ́ni tẹ bá gbé yóò rí bẹ́ẹ̀ sí lóògùn wáyé lò ó ọlọ́pàá ò lè sọ pé ẹ ṣe ṣèyún tí ìjọba bá ń sọ pé ẹ ṣọ́ra yẹn mọ́ lọ ẹ má káwọn ọmọ ọlọ́mọ bí ìjọba bá ń lọ tí ọba sọ́ra àwọn náà òkú ibi ẹ̀ ní àwọn èèyàn ní ìjọba ní ń sọ lọ́jọ́ fàdítí délẹ̀ díẹ̀ báwọn ṣe pẹ̀lú sùúrù ìjọba bá gbọ́n rí báyìí pé kò sọ́rọ̀ tó ń lè gbà láti release àwọn ọmọ yẹn easily ìjọba rẹ̀ wọ́n lérò ló kú fún ọ lórí yẹn kí wọ́n fi lè gba àwọn ọmọ ọlọ́mọ lẹ́nu wọn àwọn tó ń dojú tí àwọn àka àwọn ẹranko ẹ̀dá so nípa bẹ́ẹ̀ ká máa lọ sí ìjà Fúlàní mo ti mọ̀ náà nígbà tẹ́ ẹni ẹ fẹ́ gbìjà àwa Yorùbá lórí ọ̀rọ̀ àwọn bandit ẹni àlèmúlẹ̀ yẹn láàlejì mọ́ àwọn àtẹ́ ẹ̀ lọ yìí kò sí kankan bẹ́ẹ̀ ẹ tó wá ń rìkọ́ọ̀dù fídíò tó yẹ pé àárín kankan tẹ́ ẹ rí inú fídíò tó gbẹ̀kan wọnú yàrá wọn lọ lásán ṣé Nàìjíríà police ló fún yín ní yọ̀ǹda láti lọ check inú ilé wọn ṣé ọ̀tọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńkọ́ ara tí ẹ ṣe kọjá nìyẹn tó fa ìpànìyàn tẹ́ sun mọ́sálásí náà tẹ́ sun ilé náà
tábà ń wú ìtumọ̀ nípa ẹ̀mẹ́yàwó yẹn jẹ́ mọ́ kò sí tí wọ́n bá yan Yorùbá jẹ́ àwa òye òdìdè mọ́ yan Hausa jẹ́ àdìdè mọ́ yan Igbo jẹ́ àdìdè mọ́ yan Fúlàní jẹ́ àdìdè kò sẹ́ni wọ́n yẹn jẹ́ bó ṣe mùsùlùmí bó ṣe tí ì ṣe mùsùlùmí torí pé ládàá bẹ́ẹ̀ Ọlọ́run sì fẹ́ mọ ẹnì kankan níbi ọ̀rọ̀ yẹn jẹ́ ẹnìkan tó bá ti yẹn jẹ́ láyà gbọ́dọ̀ support ẹ̀tọ́ yẹn jẹ́ àgbọ́dọ̀ gbogbo tẹ̀tọ́ yẹn jẹ́ tí yóò fi dẹ́ ẹ̀kọ́ ìpadà fún ẹ má fi ayé ní àwọn ẹni ẹlẹ́ni lára mọ́ ẹgbọ́n dáadáa láwa ń bí báyìí Ìwó local government kò sí bandit kankan lọ́dọ̀ tàwa o à ń gbé pẹ̀lú Fúlàní Haúsá ń bẹ Ìgbò ń bẹ pẹ̀lú àlàáfíà a sì ní gbàkí ẹnì kan wá kiri ètì rọ́bìsì kankan bíi à ń mọ́nítọ̀ yín dénú ilé yín àti fàyín lọ́lọ́pàá lọ́wọ́ gbogbo gànàgànà tẹ́lẹ̀ náà ṣe yẹn ẹ má gbèdé ibi báyìí kò sì ní wọ̀ yìí nílẹ̀ gẹ́gẹ́ bí Olúwo ṣe sọ gẹ́gẹ́ bí ọba wa Olúwo gẹ́gẹ́ bó ṣe sọ bandit ò ní wọ bí àti fake original bí yín nílẹ̀ náà agbára Ọlọ́run ni o yóò ṣiṣẹ́ àti fake tẹ́ ẹ máa gbé káàkiri ànìjọ wọ bí bẹ́ẹ̀ pa wá ajá yín bẹ́ẹ̀ wá kojú yín gbogbo tẹ́lẹ̀ ẹgbẹ́ wa kápó ilẹ̀ yìí ilẹ̀ àgbàríkà yìí lágbára Ọlọ́run bẹ́ẹ̀ náà ni kókàkó ṣe dìde láwọn bí ilé àti tàbá ti rọwọ́ mú tàbá ti lágbára ká ní ọgbọ́n tá a lè dá láti sọ wọn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ pé bandit lónìí mẹ́jọ nu mẹ́wàá rẹ̀ irọ́ ni irọ́ òsì tí ká bá ti dílé Yorùbá yìí á sì fi kún bọ́n bá jẹ́ méjì á sọ ọdọ̀gọ́rùn mọ́ lọ́wọ́ èwo kí ni ṣe yí kéde láìkí rọ́ ẹ bá ń da àwọn aráàlú aláàbò wá ń fìyàn sínú ìpayà àwọn tábàjọ wá sẹ́yìn tẹ́lẹ̀ bá torí ìgbà tẹ́ ń pariwo fake Yorùbá nìsan tẹ́ kàn ń pàṣẹ owó lásán lọ́wọ́ àwọn fọ́nrínà láàrin ọgbọ̀n ta ni ẹmẹ́jà àdógún lẹ́wọ́ sẹ́yìn kẹ́kọ̀ọ́ lára Biafra ni sọ́dọ̀ ta sọ ọ̀dà nígbà ilé ẹlẹ́pàá Tinubu ni ẹ̀yìn ìbọn fún pé ẹ̀dọ́ ló ṣe gbọ́n kọ́ kàmpé fídíò rẹ̀ sáwà ẹjá máa sọ̀rọ̀ ẹ̀yìn ẹjá máa sọ̀rọ̀ dìdìrín ni máa fọ́lù ọ̀rọ̀ dìdìrín aláìgbọ́n ní kò ní ọ̀rọ̀ sáàdì àwọn fake struggle tí wọ́n wí aláìgbọ́n tó bá dé làkàyè ní ẹ̀tọ́ bá ti gbọ́n mọ̀ ní wáyé wáyé kwẹ́sì táwọn èèyàn béèrè ní pé ta ló fún yín ní ọ̀dà láti lọ rí máa chẹ́ẹ̀kì ga Fúlàní ẹ rìpọ́ọ̀tì ọlọ́pàá mọ̀ tí ó ṣe tẹ́ bá sì ní tẹ́lẹ̀ sí ẹ mú wọn lẹ̀ di ọlọ́pàá kọlọ́pàá wá ẹyin bíbó mẹ́ta lágbára sí ga Fúlàní lọ́yẹ̀ lọ ẹgbọ́n sọ pé àwọn Fúlàní gan àwọn burúkú ọ̀nà gbé àwọn Fúlàní máa fẹ́ràn jòkó wọ́n fẹ́ràn jẹ́ kó tèmi náà rí àrò rìpọ́ọ̀tì wọn lọ́dọ̀ civil defence ìwà tó bá ju civil defence ẹ lọ sọ ọlọ́pàá kódà ìtọ́ bá yẹ kí DSS gbọ́ sí tó fẹ́ lágbára díẹ̀ ẹ̀bùn gbọ́ gbogbo àwọn ẹ̀ka yẹn ìjọba máa tó dé tó fi gbé kalẹ̀ ẹ̀rọ bí ọpọlọ ẹnìkan ìjọba ní ọpọlọ Nàìjíríà ni ẹ̀ máa mú alẹ́gbẹ̀ẹ́ ẹ̀ máa tàn wá ẹsẹ̀ ni o kìlọ̀ ní fún yóò ẹsẹ̀ ni o gbogbo fake bandit yẹn ẹ lágbé wọbí àti ní yóò tù kíákíá àmú yín kíákíá ẹ tá a fà ìrọlọ́pàá lọ́wọ́ ìtọ́ bá jẹ́ pọ́wọ́ àríkè DSS ló lè ṣe àsọ fún wọn so I welcome everybody tó bá ní ó yá o òun fẹ́ kí ọkọ̀kalẹ̀ wà fún aráàlú ṣùgbọ́n lórí ìlànà tó bófin mu tó sì bá láàkà inú tí ẹnì kankan tó bá kọjá wá bá àwọn Fúlàní lọ́dọ̀ wa tí kì í ṣe wípé òun ìfọ́ọ̀mù ọlọ́pàá ló wá gbé nọ́mà ìgbésẹ̀ níta máa kó àwọn ọlọ́pàá yẹn àwọn Fúlàní yẹn náà ni pé ká dúró kan invite ọlọ́pàá àwọn access wọn ẹ̀ ní fi ìkẹta sí wọn o tí ò bá ti ṣe ọ̀daràn tẹ́tà ní gbígbèsè ayé wọn lásán ẹ̀yà ni ẹ̀lì ẹ̀kọ́ ẹ̀ní làkàyè rẹ̀ àwọn tíá àwọn ọba Yorùbá bẹ́kánù ọba Yorùbá wọn bẹ́kánù ìjọgbépọ̀ náà pè ní ìsẹ̀ni tọ́lá ní dáṣe fúnra wa fúnra nílé gbónú gbó torí màálù ti ṣe sáà nílé gbónú gbó ni sáà ní tọ́jú màálù bọ́sẹ̀ tọ́jú màálù bá bá bẹ́ẹ̀ sàárè ní ìsìlábẹ́ sọ́kàwé àwọn Haúsá rà pè àgbọ̀sà àwọn àjàǹfààní ẹ̀ àtàwọn àjàǹfààní ẹ̀ àjọ ní ìdájọ́ ṣe fúnra wa ẹ má bẹ́ẹ̀ ya ẹ má dá ìjà ẹlẹ́yàmẹ̀yà ẹ má dá alẹ̀ àmọ́ kírímìnà ní kírímìnà máa jẹ́ ọba jọmọ Yorùbá ọba jẹ Ìgbò ọba jẹ Fúlàní ọba jẹ Haúsá bàbá ní Fúlàní kírímìnà ẹ rìpọ́ọ̀tù ẹ fáwọn tó ní ọ̀nà àwọn expert that is Nigeria police ìlú lọ́ba làkè ìwé ní tẹ́ẹ̀bà ti mọ́dé kan ṣe rí ẹ máa jánu ẹ máa gbá wájú ẹ máa gbá fọ́ọ̀dù láì nítumọ̀ tí ò nítumọ̀ kankan láì máa dàgbò karú ìkìlọ̀ ní fún gbogbo àwọn ìmọ̀ràn fún ẹni tí bá máa gbọ́ mọ̀ràn ìtọ́sọ́nà fẹ́ni tó bá rí pé ọ̀rọ̀ yìí ìtọ́sọ́nà gidi ni ẹ má jẹ́ àkú kíkó tó dé ẹ má jẹ́ àfi ti akún ètò ìbẹ̀ńlẹ̀ ń pa aráàlú láyà ẹ má tó fẹ̀ lójú ẹ má sì rò alẹ́ káàsì alẹ́ lo dísẹ̀lẹ̀ láti ọ̀dọ́ máa gba owó ṣé wàá rí ìjọba wa ẹ wá o ẹ má rẹ̀jísítà àwọn onígànàgànà o ẹ má rẹ̀jísítà àwọn tẹ́ bá rẹ̀jísítà àwọn ẹ̀ ń ṣe ráyé ni o wọ́n máa ń lo irú wọn láwọn kọ́ńtírì kan àbáwọn area kan lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn tí wọ́n lò yìí ni wọ́n padà pa àdólò wọn wọ́n pa lára wọ́n gbógun tì wọ́n gbẹ̀yìn ìdẹ́bọ̀jẹ́ torí wọn lẹ́kọ̀ọ́ lójú ọ̀rẹ́ tí ń lo ọlọ́pàá ibi wọn fi ọlọ́pàá sí ọlọ́pàá wa always wọ́n sáà fún gọ́ọ̀mẹ̀ntì ni ẹ̀ta àwọn tó yẹ pé wọ́n ní fọ́ọ̀mù tí wọ́n gbà wọ́n ní tẹ́lẹ̀ tí wọ́n gbà kò sófin ẹ̀ka tó gbé wọn wọlé wọ́n kà já wá wọ́n wá fẹ́kẹ́ lu àwọn yàtọ̀ bẹ́ẹ̀ òṣèlú àbí nítorí kíní bàbá lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn tọ́ọ̀gì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn olóṣèlú mọ́ lò náà tọ́ọ̀gì tí wọ́n ti ní ìbọn burúkú lọ́wọ́ àwọn ẹ̀ńdà ìrú lẹ́yìn ìgbà tó ṣègbà lọ ẹ sáwọn pé àwọn ṣiṣẹ́ ní abala security bẹ́ẹ̀ sì mú wọn tẹ́ lọ fún àwọn ọlọ́pàá lọ́wọ́ tọ́lọ́pàá tí àmọ́ lẹ́nu ọ̀gá tí àwọn olóṣèlú náà ló tó lọ béèrè wọn jáde nínú ẹ̀wọ̀n tó ti yá iṣẹ́ tó ti yá ẹ já sí gbogbo yẹn ẹnikẹ́ni tó wà fẹ́ kí ọmọ wọn dà gẹ́gẹ́ bí àwọn ọmọ tí wọ́n para wọn tí wọ́n fìyè máa para wọn torí òṣèlú yìí mọ́ràn ọmọ ọlọ́mọ ní iṣẹ́ ikú mọ́ ọmọ tí ẹ sí àbúrò ọ̀rọ̀ àwọn ọmọ ọlọ́mọ àwọn tẹ́ ká mọ́ bó láti correct wọn wáyé tẹ́ change owó pẹ̀wọ̀n sí correction center ibi láti correct gbogbo àwọn mistake táwọn ọmọ yìí ṣe ní ṣe ẹ̀tọ́ àwọn ọmọ jẹ́ ẹ̀tọ́ máa dákọ̀ wà láti bẹ̀rẹ̀ ẹ̀yọ́ lóṣèlú bẹ̀rù ọlọ́run o ẹni ti bẹ̀rẹ̀ báyìí o ẹni ti bẹ̀rẹ̀ o ẹ ti bẹ̀rẹ̀ kẹ́mẹ́ ẹ ti tún pààyàn wàrà wọn kẹta sókó lórí tárẹ̀tì ìjà sọ̀rọ̀ àwọn gbogbo ẹni tẹ̀sí jẹ́ ọlọ́pàá náà
iṣẹ́ Ọlọ́run lẹ ń ṣe, ẹbẹ̀rù Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run lẹ ń ṣe, torí Ọlọ́run lọ yẹ kọ́ sọ́lù tó máa ní ìkẹ́ náà sọ́lù iṣẹ́ ńlá lẹ gbà, iṣẹ́ àlùbáríkà rẹ ni, iṣẹ́ tí ẹ̀ ti máa sórí rẹ ni, ẹ má gbàgbọ́dì, ẹ̀sìn mọ́ yẹn jẹ, ẹ̀sìn mọ́ dùtì ẹ̀sìn mọ́ fi òótọ́ pamọ́, ẹ dúró sí ààyè tí Ọlọ́run fi yín sí, àlùbáríkà Ọlọ́run wà tó jẹ́ special fún anybody nù yín, àti orí àìmọye olóòótọ́ nù yín tó pé òótọ́ ló gbé dé ipò ọ̀gá, a sì ráwọn ọ̀rọ̀ nù yín tó pé irọ́ yẹn ló lè kó omi iṣẹ́ kọ̀ wá rí ibi tó ti lè ṣiṣẹ́ mọ́, wọ́n mọ̀ pé àwọn ọmọ dismiss ẹni báyìí ni gbogbo ẹni bá lóòótọ́ nù yín òótọ́ ọmọ gbéga, àmọ́ onírọ̀ àyà ìjọ kan yóò ìwọ̀n wọn báyìí rẹ jẹ́ ẹ̀yin politician wa Bọ́lá Ahmed Tinubu, àwọn kan bẹ tán fa gbùrù káàkiri nígboro wọn lẹ́yìn lè ràn wọn àwárí láyé ẹ̀ lè ràn ẹ̀ sì gbọ́ dáadáa ẹ̀ máa rà nìkan kan Bọ́lá Ahmed ò lè ràn yín tó kẹ́ lọ́ máa pa Fúlàní ẹ̀ tẹ́ máa wọ ọ̀dà Fúlàní o láyé Fúlàní ọwọ́ náà tó gbé wọlé ó tún ní ìdìbò wọn ní tìmọ̀ àwọn tá a ṣe ti Bọ́lá Ahmed Tinubu ní títò tọ́rì kì í ṣe pé àbìlọ́ǹ sí gbẹ̀dẹ̀ kan ṣùgbọ́n a rí pé ẹni yìí òun ló tún èkó ṣe ẹ̀já dìbò fún àwọn tá a ń ṣe tiẹ̀ ní tò tọ́rì nítorí aráàlú ètò sì ń ṣẹlẹ̀ yìí àdálé kí ló dé ìjọba kí àwọn Yorùbá dùn láfẹ́ kì í ṣe kí epo wọn kí gáàsì ọwọ́ kí gbogbo nǹkan wọn kí ara wa mọ̀ ní aráàlú àwọn èèyàn nígbà táwọn bá wọn sọ̀rọ̀ wọn á ní ṣe èyí náà lẹ tó ń lọ́jọ́ àwọn sọ̀rọ̀ èyí ló dá àmẹ́lọ́ ní kókó mọ̀ sí ní gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ òṣèlú tí òṣèlú ti ba ọpọlọ yín jẹ́ ti ba ìwà yín jẹ́ ẹ kí ìsara níbi òṣèlú yín tẹ̀sí ẹ máa wà pẹ̀lú ìwà ọmọlúwàbí òtítọ́ always àwọn ònọ́ta kankan ẹ bá ti ṣe dáadáa báyìí àmọ̀ support ẹ̀ ni ẹ bá mú wa lọ́wọ́ nítorí wípé bẹ́yà ìfẹ́ ẹnu yín kàtẹ́ ẹ fẹ́ ṣe lásìkò kan àṣẹ sọ́sọ́ pé tó fẹ́ ṣe ní ìtọ́da àdẹ support ẹ níbi àmọ̀ support yín níbi tó da àdẹ support yín níbi tí ó bá ti da á sòdodo níbi tó dodo bá wà ibi tí ẹ bá sì sọ tí ó bá da á fi ọ̀rọ̀ ránṣẹ́ sí yín pé ẹ̀ka tó ṣe àwọn after kẹ́ ṣubú o mo sọ fún àkàyí pé kọ̀sẹ̀ gẹ́tẹ̀lì ò léèyàn bẹ́ẹ̀ o ọ̀dà ẹgbẹ́ ìwúlọ́kọ̀ fà nìyẹn akọ́dù àwọn èèyàn mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ APC àwọn èèyàn mi pọ̀ bẹ́ẹ̀ PDP àná gan èèyàn mi tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ PDP àná tí wọ́n ti yanjú ẹ̀ wọ́n bí wọ́n dún bú rẹ̀ níbi wọ́n sì sọ́dà ronú àwọn èèyàn mi tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí ẹgbẹ́ náà tí ó sáwọn èèyàn ni ìtọ́ka ti àní òtítọ́ torí pé òtítọ́ yẹn ló lè la aráàlú gbogbo camouflage yẹn kò lè la aráàlú ṣé ẹni tẹ́ bá mú jẹ tẹ́ bá sàbòsẹ́ nìkan tẹ́ bá mú jẹ ìbímọ Ọlọ́run kò ní jẹ́ kẹ́ gúnlẹ̀ o ẹ̀bẹ̀ wọn ẹ jẹ́ kó òtítọ́ ọmọ wà pẹ̀lú always kódà kò sọ ẹ̀kọ́ mọ́ gbè yìí ẹ̀yin olóṣèlú mọ̀ bá wí wọn ẹ̀jọ̀ òṣèlú tí ń bọ̀ yìí bí bá ń dìtì sí lè da ayé àwọn èèyàn rú tẹ́lù ń bá wa òṣèlú burú jù bẹ́ẹ̀ lọ ẹ má sọ dogun ẹ má sọ di òpànìyàn ẹ dákun òfin tẹ́lá kò lófin Nàìjíríà nítorí kí ètò ilé bá tò ní ẹ bá ní kí èso fi yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu wàláhì bí mo ṣe wà mo rẹ́dí láti support yín ní àfẹlẹ́míà kí ló dé agbára Ọlọ́run bẹ lọ́wọ́ yín kì í sábàá yín ibi ẹdí òun ẹ tó bẹ́ẹ̀ àti débẹ̀ kò sí dẹ́lẹ́ ní tẹ̀lé débẹ̀ Ọlọ́run lọ́kà sáyẹ̀nsì ibi ẹ̀ẹ́dì bẹ́ẹ̀ arúgbó Ọlọ́run pé wàláhì billahi ìbò mi kì í sì gbọ́dọ̀ kan mo dì fún yín ìbò thousands mo dì fún yín all my follower mo ní ẹ̀yin wọn lọ dìbò fún bí mo ṣe hóòdì mọ́ ìbò mi lánàá dì sìn àwọn ẹ̀mọ́ mi dáadáa tí ẹ̀ bá ṣe dáadáa fáwọn èèyàn wa tó bá fi dàsìkò láwọn aṣọ fún akókó tó lọ dìbò fún yín bí ọlá ṣe dáadáa sọ mínísítà Oyètọ́lá former governor kò sá sí ní ipò gómìnà mọ́ tó fi lọ rin bó ní títì Òṣogbo síwò síbàdàn a sì yí pé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run fún àníwẹ̀ tó tún wá lọ sí sábàbí dáadáa yìí olóògbé alámọ̀gùn láàmà sàbà níbẹ̀ àwọn ọmọ òṣèlú rọ́ ká máa gà yẹn ètò àbáṣe yìí àti gbọ́n tó kọ́ lọ́wọ́ tó gbọ́ ìṣẹ́ṣe wàhálà rọ́ sí yín Bọ́lá Ahmed Tinubu nǹkan ńlá ni ẹ mọ iye ìṣẹ́jú táwọn máa rin Òṣogbo tí ẹ bá ti parí ẹ̀tàn ẹ mọ ìṣẹ́jú táwọn rìn ní ìṣẹ́ tó máa parí ẹ̀tàn ní ìṣẹ́ táwọn ìjàmbá níbẹ̀ àtẹ́tún tàkùn yíyá jàmbá níbẹ̀ àwọn kan páhùn àwọn olè ṣàkóso ẹ̀ àwọn àáfà òtítọ́ láti dúró tó òtítọ́ ẹ lérí wa ká dúró ti rọ́ lára àlè dìnnà yìí tẹ́lẹ̀ lágbègbè gómìnà Adeleke kí wọ́n sọ pé kí ló ṣe ìní ìgbàtẹ́ rí àtàwọn àjọ mi àmọ́ kó lè ṣe tó báyìí ó ti ṣe kọjá ní táàrù bí ó lè ṣe ó try náà ó try ó gbìyànjú lẹ́nu bàbá ó ṣe tí a expect àdàjọ láti reality ẹ̀ máa ní kò tẹ́wọ̀n náà mo ṣe sọ wà ní kí n máa parọ́ ni ìmọ̀ ní parọ́ àìsí ìṣe alátakò à ń bọ̀ bọ́dà wa ni Muslim brother tọ́ba wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ èèyàn kí èèyàn ṣe ìrànlọ́wọ́ fún bàbá yẹn bákà so gbogbo kan kò ṣe arẹgbẹsọ láti ọ̀rẹ́ mi àná ọ̀rẹ́ mi àná ọ̀rẹ́ mi àná ọ̀rẹ́ mi òní ọ̀rẹ́ mi ọ̀la ìwọ tó bá ń bá sọ̀tà ìwọ lọmọ business ẹjọ ṣe tí ó gbè yín so ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ adc najim udin ní abdulsalam yìí níjọ́ tó wà spíkà olóore ńlá kan tó ṣe fún ìjọba tààrà muslim ní ọgbọ́n pé àlókọ tí ó ṣe òun ló pe gbọ́ ọ̀sẹ̀ ẹ̀yà ajá sọ̀rọ̀ níta àmọ́ nípa àjọ ìkàsọ ó sì sọ ojú àlójú wọn ò ṣe bẹ́ẹ̀ fúnjọ kan rí kí àwọn èèyàn náà defend the Islamic organization nígbà pé wọ́n pa máa ń gbà wọ́n tó wá fẹ́ fi da ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá gan so gbogbo ìta ara sọ pé àwọn kan sọ pé wọ́n gbọ́dọ̀ níbi kan ẹ̀yìn wo bó ṣe gbogbo ìgbà lájọ wà ní ẹgbẹ́ kan náà ìjọ kan náà ìjọ tí Adeleke wà ní APC tájọ wà ń bẹ ìjọ Adeleke wà ní APC tájọ wà ń bẹ àwọn àbẹ Oyètọ́lá gbogbo wa tájọ wà ń bẹ bẹ́ẹ̀ sì pínlẹ̀ ìṣẹ́gbẹ́sẹ̀ ìlú pé yín ṣé kí á ló pè yín tí wọ́n jẹ́ tó olóṣèlú yín nígbà wá dìbò fún yín nígbà wọn believe pé ẹ̀sìn dáadáa ni ẹ̀sìn dáadáa nígbà sì pínlẹ̀ ìṣẹ́ ìdáhùn ìfẹ́ ti gbé wá pín lọ kílẹ̀ ẹ̀rọ sílẹ̀ o kẹ́dá sí dáadáa àwọn kì í ẹ máa ṣe sùúrù ẹ̀sìn ẹ̀rọ bá rí àwọn afín oníbi tí ó lọ kẹ́ tó gbọ́ dáadáa àbá kọ́yìn sí yàn àbá sọ jáde ní public pé ò níbi tó lọ kò síbi tí ó lọ kó lọ sí president olóòrùn ìjọba alábòsí àwa náà a sì máa ń sọ àìsàbòsí nípa àwọn sọ nípa Bọ́lá Ahmed Tinubu ó kílẹ̀ àdáadáa bàbá àwọn èèyàn expect ìtọ́pọ̀ lọ́dọ̀ yín
àwọn mẹ̀kúnnù especially etí mẹ̀kúnnù fẹ́ ẹ̀sìn fún. àti sẹ́ńtà sọ pé kì í ṣe yìí lọ ba Nàìjíríà jẹ́ torí pé kọ̀ láti àti ba Nàìjíríà jọ fẹ́ tó sẹ́yìn àwọn nǹkan kan bẹ́ẹ̀ náà gbèsè Bọ́lá Ahmed Tinubu tó kó lè má yàwó yẹn ní ìsìn tọ́ba ò lè yé wọn. àmọ́ nǹkan bẹ tó kó ó kílẹ̀ tó jẹ́ yàjò táwọn aráàlú béèrè fún àtẹnumọ́ èyí ò sì kà pé ṣé a ṣe support àbá support ẹ̀ nígbà tá a support ẹ̀ náà a sọ pé bàbá excellent ní àtọ́rọ̀ alọ́sàn-án àní kẹ̀sì bẹ́ẹ̀ lẹ́rìí tí ẹni yín ọkọ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ yìí láti pòwe rẹ̀ pé kẹ̀sì àlẹ́ rẹ̀ ń tẹ́ni ọkọ̀ ṣùgbọ́n ẹ̀ka ìjọba mọ̀ dáadáa bí wọ́n bá ṣe pé kẹ̀sì Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ à ń bẹ ní ẹ̀sìn ní pípọ̀ ọ̀dà náà ni ọ̀dà nítorí bàjẹ́ Nàìjíríà kì í ṣe àwọn pẹ́sẹ̀ntì ní ẹ̀dá bàjẹ́ gbogbo alájọba nǹkan jẹ́ ó ní ìjọba good contribute ṣé wọ́n lè wo Bọ́lá Ahmed Tinubu kí epo wọn ẹni tó lóun ó gbé wálẹ̀ tí ó wà wálẹ̀ mọ́ tó lè wù that's the reality ṣùgbọ́n ká má sọ ọtí tó dúdú ọ̀rọ̀ wọ́n lọ mọ àwọn alẹ́ nìkan tá a jábọ̀ wájú rẹ̀ wọ́n náà ó sì jábọ̀ wájú ẹjọ́ kan náà ni Allah wọ́n máa parọ́ mọ́ òtítọ́ ní kẹ́ máa wà áfà rẹ̀ òtítọ́ always ìmọ̀ràn ta ní fún ìjọba ìmọ̀ràn ta ní fún ọ̀rọ̀ bandit lọ ní tí tá a sáré rẹ̀ náà ẹ jẹ́ kí fọkànbalẹ̀ wà ẹ jẹ́ kí fọkànbalẹ̀ wà ẹ má dàwọn aráàlú láàmú mọ́ ẹ̀yin aráàlú náà ẹ má dàrá yín láàmú mọ́ ẹ má máa gbàrọ́gbọ́ mọ́ iṣẹ́ gbé kalẹ̀ fún yín ní ọlọ́pàá DSS if anybody bá pẹ́ security tí ọba ti tọ́ ọlọ́pàá ṣe òfin eré Nàìjíríà ní balẹ̀rù ìwà tọ́gbìtì ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwà ta kì í ṣe kọ́lẹ́sì kí ọ̀yin wọ́n fẹ́ fi pawó lásán ni wọ́n yẹ kí ọlọ́pàá àkọ́kọ́ lẹ́rù ìbọn lọ́fẹ́ sáfù aráàlú ni the number one and the only official service òun náà ni kó ọjọ́ ọlọ́pàá DSS ẹ̀kọ́ ìgbòho ìgbà báyìí kò bá wọn lẹ́rù pàápàá ìjọba mú àwọn náà fi odidi mọ́tò ńlá kan lóòdù gbó wá kò ní àlà láti pe àwọn àjọ ẹ̀dẹ́lẹ̀ ẹ̀gbọ́n àbọ̀ wá mú wọn ní àwọn fún 5 billion naira kò sí tọ́jọ́ wọn mú yín ni wọn máa ká ìgbà báyìí bá a ṣe ń ṣe fún mùsùlùmí là ń ṣe fún kírísítẹ́nì là ń ṣe fún ẹni tí èsì méjèèjì nítorí pé ẹ̀san ọba tó ní àwọn gbogbo wa ènìyàn san wa ọ̀rẹ́ san wa alágbàríkà sí ni ó kéré ní òjò ẹ̀sìn tọ́lọ́ fún ní irú àṣeyọrí tọ́lọ́ bá fún àná over 70 nursery primary and secondary school nínú ilẹ̀ káàró òjèrè ìpínlẹ̀ ọlọ́ni àti àdúrà àwọn mẹ̀kúnnù ti ń gbà lórí wa 36 years rèé tá a ti ń sọ́ta kò bu wa lọ́wọ́ ara kojú oníbọn láì níbọn ìdí ń bẹ lọ́wọ́ òṣèré wa a sì mú wọn fún ọlọ́pàá gan sì mọ́ àtẹnudọ ọlọ́pàá láti 26 years ọgbọ́n kọ́ta àwọn ìjàlè rí àbọ̀lọ́pàá àyàn àbọ̀lọ́wọ́rẹ́ ẹ̀yìn ọlọ́pàá iṣẹ́ yẹ́ ṣe ká wáyé ṣe yìí ṣe á kún ìjọba pín àti láti gẹ́ni ìjọba ti jẹmọ́ ti àwọn àárùn ọlọ́ọ̀gbọ́n òun ó ṣe rí ṣe 26 years lọ́wọ́ àwọn aṣọ fún wa nípa nítorí pé nǹkan tá à ń ṣe pọ̀ lọ́jọ́ ta wọ́pọ̀ à ń ṣe alábàárà security ẹ̀tí ọ̀bà yìí ìyọ́sọ̀tà náà ni kò sí tó ṣe bọ́lá bá ti ń bẹ lókè ọba ti bínú sí a táwọn tí sì ń bẹ́lẹ̀ táyàn wọn jẹ tó ọba jálá ìmọ̀kan tó wáyé wọ́n mọ̀. báńkì gan láti 1999 láti wọnú politics láti 1999 láti wọnú politics láti bí 27 years àbí 28 àbí 29 gan àti ń dáṣe politics. a sì pẹ́ láti jọ́ta àti ń dáṣe politics ibi tí a bá fi sí a sì máa ń sọ pé ibi tí ó dàbí ẹni pé kò fi sí rè ibẹ̀ ni Ọlọ́run gbà wò láti Ìbàdàn òfin bá ti ń sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ àdọ̀tà àwọn kan nígbà tá à ń kìlọ̀ fún ẹ má já bẹ́ẹ̀ bá jẹ́ ẹni kéde ẹni kejì òní wíìn ni Adémọ́lá ìlọ́lọ́run ó gbé fún ó sì gbé fún Ọlọ́run wá ṣe pàbámárì ní táwọn ọ̀rọ̀ bí ó ṣe ló ṣe gíní ló ṣe ìpò Ọlọ́run òtítọ́ làwọn máa ń sọ so àwọn tá à ń ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá sọ̀rọ̀ nípa humanitarian wọn làwọn afá kan bẹ wọn ní àwọn afá humanity ẹ ṣe humanity tó a o wọn máa ń bú alọ́pọ̀lọpọ̀ àwọn ní alákatakítì ní ìmọ̀ tó orí lára wa tó fi pè alákatí òun mú wa ni èmo yìí íńtánẹ́ẹ̀tì ló ti ń kà ń pa wa ó súnmọ́ wa rí tó máa ń pè humanity àwa tá a ní humanity rè àwọn afáwa lọ́kọ́ wa àwọn ẹni Ọlọ́run lọ́kọ́ wa àwọn tá a bá gbé tó jẹ́ ní Ọlọ́run náà kọ́ wa a nílé ọmọ òrukàn a sì ní ọmọ òrukàn more than 400 tí ń bẹ ní gbogbo ibi tí a ti ń mójútó ọmọ òrukàn tá ń jẹ tá ń mu àwọn bí sì wà tó pé wọn ò sí nínú 400 yẹn tó lè pé bí ẹ̀kọ́ kan ní wọn kàn máa já wa wọn ní olówó school rẹ̀ àwọn kàwé bẹ́ẹ̀ là ń kéwù ìṣẹ́jọ́ ẹ má kàwé ní wa á sọ kọ́kọ́ lọ kéwù náà ẹ má sì kéwù á sọ kọ́kọ́ lọ kàwé náà òṣìṣẹ́ ìlú àmú àbí kìíní ẹ̀kọ́ mẹ́rin wọ̀ ní tọ́kọ́ ẹ̀bùwà sókè níbi nípa wa ní. ìjọba bí amúnú pé ọ̀tọ̀ láńtà ń bájà ọ̀tọ̀ lẹ́jẹ̀ ìgbẹ́nu sí ọ̀tọ̀ láńtà ń bájà ẹ má dalẹ̀ Yorùbá rú ẹ má dalẹ̀ Nàìjíríà rú ẹ má di àlàáfíà àwọn èèyàn lọ́wọ́ ẹ má gbógun ti ẹ̀sìn wa ẹ má yan àyàn jẹ àwọn ọ̀tá tí a nìyẹn owó ní tiẹ̀ tó ń gbẹ́nu rẹ̀ sí ẹgbẹ́ ọjọ́ tí a pa fún ọ̀nà ọmọ gbádà tẹ́lẹ̀ wo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bọ̀ ọmọ ọjọ́ wọn yé yìí sí bọ́lá sì yé yìí tẹ́ ní òye yìí pé yìí náà kò sí tẹ́sí nígbà tí Ọlọ́run bá ti ṣe kankan Ọlọ́run bá ní kí ìjọba wa yé o lẹ́ẹ̀kan sí ìwé yàrá àdúrà gbọ́ Bọ́lá Ahmed Tinubu kò wá after anybody tẹ́ bá ní tó lọ attack Fúlàní villages àbí lọ pa àwọn Haúsá Bọ́lá Ahmed ọ̀ràn ẹ̀yẹ o yóò tó túbọ̀ di o olóṣèlú kì í ṣe wẹ́ẹ̀ o wọn ọ̀ràn ẹ̀yẹ o àwọn ẹ̀yẹ kan bẹ wọ́n tàn dákọ̀ Bọ́lá Ahmed Tinubu wọn ọjọ́ jókòó sọ̀rọ̀ kankan o kẹ́ ẹ gbọ́ dáadáa o nígbà kan Bọ́lá Ahmed Tinubu gbó Nàìjíríà àti Fúlàní bẹ̀ àti Yorùbá bẹ̀ àti Haúsá bẹ̀ òrùjú kankan gbòòrò sí ẹ̀ka tó rújú mẹ́ àìlẹ́kọ̀ọ́ àtàìgbọ́n ní kẹ́kọ̀ọ́ jánu nígbà pé wà ní Bọ́lá Ahmed Tinubu ẹjọ́ jókòó ṣé ibi tí Bọ́lá Ahmed Tinubu tó gbọ́n dé tó ní express dé ní àwọn ọ̀ràn oníṣẹ́ pé tó bá délẹ̀ tán ó nara wà tó lè kó bá rí lórí ìjọba lọ yóò kó bá tó bá sì dìbò ẹ̀lẹ́sẹ̀ lọ kó bá lóòtítọ́ tí òrùjú òṣì onítọ̀hún Bọ́lá Ahmed Tinubu olólì ìdí wa lórí àti gbógun terrorism èyí ò ní túmọ̀ ìyẹn ni pé kírímínà ní ká lọ lè dì mú àbá jáde tán alẹ́ lọ jáde bá ẹ sọ fún wa ẹ lọ bá wọlé jáde tán ẹ máa lọ ibi tí ẹ wà gẹ́gẹ́gẹ́ ẹ lọ bá wọn gbogbo alẹ́ máa pàtẹ́wọ́ fún yín
àwọn àpàtà ìlú wọn dùn bàjẹ́ pé ẹ ṣe dáadáa wọ́n ní wà ní tí ẹ lè ṣe ẹ ìlú àlè ṣe ẹ lọ ṣe wọ́n tẹ́yìn ò lè lọ gbogbo lọ báwọn bá ń dìtì ọ̀rẹ́ yẹn lọ àwọn ìjọba tẹ́ ń ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn máa tó dé wọ́n ń kó bọ́ọ̀mù rí ni wọ́n àbí olójú kan náà fọ́nrán àmì pọ̀jù ní wọn bandit tó bá ṣẹlẹ̀ ní ìgboro àwọn èèyàn wa náà ni ẹ wá sí àárín wọn àwọn tó bá ti mú orílẹ̀ gbóhùn ó ti ní díẹ̀ ti wá wọ́n sì máa ń múra gbóhùn kan lọ́wọ́ ni kì í ṣe nǹkan tí ẹ̀ka máa lọ dàbò ẹgbẹ́ wọn tẹ́lẹ̀ ń jánu ẹni wọn lọ dìde ibẹ̀ gẹ́gẹ́ lórí àwọn tẹ́lẹ̀ rí yìí tẹ́ lọ rìbá lórí fídíò yìí àwọn tẹ́lẹ̀ lọ lè dìbọn ní ọ̀lẹ́tẹ̀lọ àti màpá náà lọ rìbá bá bẹ́ẹ̀ ti yé wọ́n máa líbi síjà láàrin Yorùbá àti ẹ̀yà mi tọ́ba ti rí pọ̀jù lẹ́sẹ̀ rí wọ́n dára lẹ̀ ní ìlú tiẹ̀ náà èké sàwọn ọmọ tiẹ̀ náà ti jáwá kí ni mí rẹ̀ sẹ́yìn nǹkan sọ́stọ̀pù bá ń dúdú wàhálà ti lọ sọ́stọ̀pù ẹ̀ ni ó fi náà sí ó fipò sí náà nì kọ́ máa tòṣí kí gbogbo ẹ̀ máa dàrú sí ẹ̀rọ ọlọ́pàá yẹn tó ń da àlejò ẹ̀ náà bá ní stọ́ọ̀pù àwọn èèyàn báyìí kán máa ba ilẹ̀ Yorùbá jẹ́ o ọlọ́wà pẹ̀lú ẹ̀rí ẹ̀yin Fúlàní ìmọ̀ràn tí màá fún yín rè tẹ́ ẹ bá kẹ́ fún ọ̀daràn ẹ̀ tètè máa sọ fẹ́ pé ẹ̀yin ni wọ́n fẹ́ máa pè lọ́daràn nísìn ẹ̀yin náà bá ti kẹ́ fún àwọn ọ̀daràn ẹ̀ tètè report fún police bó bá jẹ́ àríyé gan ẹ̀ report fún police ẹ̀yin èèyàn wa ìmọ̀ràn tá fún àwọn náà gbogbo ìjọba ìnáwó gbogbo àwọn tí wọ́n máa rẹ̀ tìlé lágbègbè tẹ̀ tí ń kẹ́ fún wọn ẹ̀ tètè report fún police torí pé tí ọ̀ràn rẹ̀ bá dé ìyọ́kẹ́ ìnáwó tí wọ́n bá mú tí wọ́n bá bá wọn sẹ́yìn ìbọn wọ́n lè yìnbọn lórí ẹ̀yà àdúgbò náà nígbà tẹ́ sọ̀rọ̀ nígbà tẹ́ sọ̀rọ̀ ẹ mẹ́ta máa bo ìbòkúbo ẹ mẹ́ta máa bo ìbòkúbo ẹ̀yọ́ ọmọ Fúlàní inú gbọ́tẹ̀ ń gbé yìí ó tó nǹkan tẹ́lẹ̀ kọ́kọ́ fẹ́ máa fi fura sí yẹn ṣùgbọ́n ẹni wọ́n bá yí ìṣẹ́yìn ló jẹ mọ́bẹ̀ torí ṣé ẹ kò àwọn màlúù wá sí inú àdúgbò ní wọ́n kàn bá yẹ pa wọ́n kàn án lẹ́sẹ̀ àwọn ẹlẹ́yìn ló kó padì so ok àmọ́ ilé ìsìnkà fi ń gbogbo ṣùgbọ́n ẹgbẹ́ lọ gangan ọlọ́pàá gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ṣe ń bẹ̀yẹn civil defence gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ ṣe ń bẹ̀yẹn gbogbo Nigeria security ẹ̀jẹ̀ kan wọn mọ̀ àwọn tó wá bá yìí gangan ẹ̀ ti sọ wọn fún ọlọ́pàá ẹni tó bá àtàkì ẹgbẹ́ lọ sí ilé ẹjọ́ ìyẹn ló jẹ́ kí ẹjọ́ bá fẹ́ gbọ́ ọmọ sí kíni ọmọ ìgbà Fúlàní bẹ́ẹ̀ ṣe nìyẹn o tí ẹ̀rọ náà ṣe sọ fún wa tẹ́ ẹ̀ láti bẹ́ẹ̀ bá sí ìwọ ọ̀daràn o abẹ́ ẹ̀jẹ̀ bí wàá hẹ̀kú yín àbáyé fáwọn ilé ọlọ́pàá lọ́wọ́ wọ́n lè fojú ba òfin Nàìjíríà ọ̀bàjẹ́ o orí Nàìjíríà ọ̀bàjẹ́ òfin bẹ́ẹ̀ ọlọ́pàá bẹ́ẹ̀ ilé ẹjọ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ náà àtọ́lẹ́kẹ́ Nàìjíríà ọ̀daràn lọ́wọ́ ẹlẹ́dẹ̀kẹ́ náà tọ́ ó fi bẹ́ẹ̀ kó mi kó yín lómi ẹbẹ̀ o ẹ̀wọ̀n máa halẹ̀ mọ́ yín ẹgbẹ́ gbèsè ayé àlàáfíà yín ẹ bá gbọ́ àwọn tẹ́ fowó jẹ ẹran tẹ́ fi ẹran jẹ oko wọn ẹ má lùkọ́ wọn wù yẹn ẹ má fẹ́ ẹran jẹ oko olóko mọ́ ẹ má wù ọ̀daràn ẹni tí ì bá wù ní ẹ má wù ẹni bá má wù ní tẹ́lá kìlọ̀ wíṣọ́ bá ti gbọ́ ẹ lọ rìpọ́ọ̀tẹ̀ ẹni tó bá ti bẹ́rù àwọn ìyàwó tó bá pa yín ẹgbọ́n tó ń sè á ẹ̀pù yín láti jẹ́ kí ọlọ́pàá gbọ́ ṣùgbọ́n ọlọ́pàá kò ní ìdíkẹ́ ẹ̀kọ́ ẹ̀pù yín gbọ́dọ̀ ẹ rìpọ́ọ̀tẹ̀ ẹ wá láyà tó bá gbé mẹ́ ẹ gbé lọ sí kóòtù kọ́ sálẹ̀ wọn máa gbó sí gẹ̀rẹ́ bó bá lórí bandit kan orí síbẹ̀ ẹ fẹ́ jẹ káàkiri inú gbòòrò náà lẹ́sìn pàtàkì ẹ bá ń gbó ẹ bá bandit lọ àwọn darandaran kọ́ lálẹ́ kẹ́ ẹ wà lọ èyí sàwùsá lálẹ́ kẹ́ ẹ wà lọ wọn kálukú ló ní àwọn ọ̀daràn gẹ́gẹ́ kẹ́ fèsì ọ̀daràn la fẹ́ kẹ́ fèsì kì í ṣe ẹ̀yà kì í ṣe ẹ̀yà ọlọ́run wà pẹ̀lú wa àwọn àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ìjọba àdìjẹ́ ọlọ́run bàjẹ́ o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.